jámọ̀ dúpẹ́ fọba Elédùmarè adániwáyé èyí tó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa láti ọjọ́ tá a ti wà lókè èèpẹ̀ tó sì ti ń ṣọ́ wa títí di àkókò tá a wọ̀ yìí. Elédùmarè gbogbo ìgbà gbogbo àsìkò gbogbo ìṣẹ́jú àti wákàtí òun la máa fi ṣe bẹ́ẹ̀ ní orúkọ rẹ̀ tá a sì máa yàn ọ́ lógo lórí àdúrótì àti ìṣọ́ rẹ̀ lórí wa. wọ́n fẹ́ lè kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mo ròyìn wá lájẹ́ òbalẹ̀ bó bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé. ẹ ti mọ̀ bí ìṣe wa wípé ojú tẹ́ fi wò wá ò ní fọ́, etí tẹ́ fi gbọ́ wa kò ní di àdúrà wa náà nù ní gbogbo ìgbà. ó kọ́ mi kò yí padà, àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́. kókó náà ròyìn ẹ jẹ́ ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ṣé Yorùbá ló ní ẹni tí yóò dáṣọ fún ni tọrùn rẹ̀ lákọ́wò òun lọ̀rọ̀ Peter Obi. gbogbo ọdún mẹ́jẹ̀ẹ̀jọ tí Peter Obi lò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra, ìfàsẹ́yìn ló mú wá fáwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún. ẹgbẹ́ òṣèlú APC ń gbá Peter Obi nígi ọ̀rọ̀ lágbárí bẹ́ẹ̀. ọ̀gá Yàyà ẹ gbájúmọ́ ẹjọ́ ẹ̀sùn ìkówójẹ tẹ́ ń jẹ lọ́wọ́ ní ilé ẹjọ́ gíga o, kẹ́ẹ̀sì já mi nínú wíwá ìṣubú mi, Natasha ló ṣe kìlọ̀ fún Yàyà Bello. lórí owó náírà tuntun táwòrán rẹ̀ ti ń já rìnrìn káàkiri ayélujára báyìí, báńkì àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ní kò sọ́wọ́ àwọn níbẹ̀ wò, wọ́n ní ìròyìn òféègé ni. nípa ètò ààbò ilẹ̀ yìí, ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀‐èdè Nàìjíríà ó ti pàṣẹ fáwọn ọmọ ogun ilẹ̀ yìí láti wọlé wọgbó lọ́ọ̀rẹ́ báwọn agbésùmọ̀mí gbogbo kán sì ṣekú pa wọ́n ní gbogbo kọ̀rọ̀kọ́ndé orílẹ̀‐èdè Nàìjíríà. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún àjọ NYSC tó jẹ́ ajagun fẹ̀yìntì tó lò láhàámọ́ àwọn ajínigbé, ọ̀gágun náà ti gba ìtúsílẹ̀ báyìí o. ọlọ́pàá fẹ̀yìntì kan rèé tó gbẹ̀mí lẹ́nu ará ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, lẹ́yìn ìgbà náà ló tún ṣekú pa ara rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. àwọn Fúlàní darandaran náà mà ṣe bẹ́ẹ̀ ṣekú pa baálé ilé kan tán jí gbé níṣẹ́jú àwọn ọmọ rẹ̀ àti àwọn ìyàwó rẹ̀ ní ìpínlẹ̀ Delta. ariwo ńlá sọ ní ìpínlẹ̀ Nasarawa lẹ́yìn tí àwọn Fúlàní darandaran kan tán ṣe bẹ́ẹ̀ sá ìyá ẹni ọdún márùnléní ọgbọ̀n tán sá ní ìṣàkóso tẹ̀mí sì fi bọ́ lára rẹ̀ látàrí ọ̀rọ̀ odò ẹja tó di wàhálà ní ìpínlẹ̀ ọ̀hún. ìròyìn náà dé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ṣé Yorùbá ló ní ẹni tí yóò dáṣọ fún ni tọrùn rẹ̀ ní ẹ jẹ́ ká kọ́kọ́ gbé yẹ̀wò bó ṣe ń tanná sí i. gbogbo ọdún mẹ́jẹ̀ẹ̀jọ tí Peter Obi tó lò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra, ìfàsẹ́yìn ló mà mú wá fáwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún. ẹgbẹ́ òṣèlú APC náà gbá Peter Obi nígi ọ̀rọ̀ lórí bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023, Peter Obi bó ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí móhùnmáwòrán Arise TV ní ọjọ́ kìíní nínú oṣù kẹrin ọdún tá a wọ̀ yìí, níbi tó ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ nípa kùdìẹ̀kudiẹ tí ń bẹ nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nínú ètò ìjúwe ìṣèjọba yìí gẹ́gẹ́ bí ètò ti mú àkúrẹ̀tẹ̀ bá orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí Peter Obi ṣe ṣe ní àlàyé nínú fídíò tá a ti mú wá sẹ́yìn, níbi tó ti júwe ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tó mú ìpinnu rẹ̀ ṣẹ láti wa ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ sẹ́yìn rere, bí ó ṣe ṣe ní bó ṣe sọ ní àlàyé lásìkò tó ń ṣe ìpolongo ìbò sí ipò ààrẹ lọ́dún 2023. ọ̀gọ̀rọ̀ ọ̀rọ̀ ní Peter Obi sọ nípa ọwọ́ ẹ̀rẹ̀ tààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi mọ́ àwọn ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́ àti ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. wàyí o, ní gbogbo ọ̀rọ̀ tí Peter Obi sọ yìí ní ṣe ní ẹgbẹ́ òṣèlú APC náà ti fún Peter Obi lésì padà wípé alẹ́ ni tí ó dá sọ fún ni sẹ́ẹ̀ ẹja kọ́kọ́ yẹ tọrùn rẹ̀ wò. ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, Felix Murka, ó ní ó máa fi èsì padà fún Peter Obi gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé wípé tí èèyàn bá tiẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe àgbéyẹ̀wò àbí ìtọpinpin ìṣèjọba tó ń bẹ lóde yìí, ó ní kò ìsàbùrú bẹ́ẹ̀ kẹ́ rí àwọn kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan tó wà nínú ìṣèjọba yìí, ó ní ṣùgbọ́n ní tó burú jù tí kò sì dáa tí ò bójúmu, ó ní bí Peter Obi bó ṣe fi ẹnu àtẹ́ tó burú gbogbo ètò ìṣèjọba ààrẹ
Bọ́lá Ahmed Tinubu ó ní tá a bá sì wá ní ká gbé yẹ̀wò ṣẹ̀rí ìṣèjọba ti Peter Obi tó lò lọ́dún mẹ́jọ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra ó ní gbogbo àsìkò náà ìfàsẹ́yìn ńlá ló mọ̀ jẹ́ fáwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ó ní ètò ọrọ̀ ajé rẹ̀ ó mọ̀ dẹnukodò bẹ́ẹ̀ ni kò sí ohun àlùmọ́nì kankan tí Peter Obi tó gbéṣe ní ìpínlẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ ló tún sọ nímọ̀ wípé Peter Obi gan ló tún dá wàhálà ìjẹ̀sìn sílẹ̀ lásìkò tó wà lórí àléfà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra ó ní ẹja máa wò ó ká ti bi lẹ́bẹ̀ báyìí ká fi mọ́lẹ̀lẹ̀ jẹ nígbà tí Peter Obi tó lo ọdún mẹ́jọ gbáko gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra èyí tó sì jẹ́ pé àwọn ìjọba ìbílẹ̀ tán bẹ ní abẹ́rẹ́ ó ní wọ́n jẹ́ 21 péré ó nígbà tí Peter Obi kò rí ojútùú sí gbogbo àwọn ènìyàn yìí ní ìjọba ìbílẹ̀ 21 péré bóyá onísọ̀ ni yóò wá ṣe bẹ́ẹ̀ jáde síta tí ó tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe tọ́ àti bó ṣe yẹ ó ní Nàìjíríà la mọ̀ pé Nàìjíríà tó jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ tó tóbi jù tó sì làmìlaka jù nínú àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní ilẹ̀ Áfíríkà ó ní fún ìdí èyí àhesọ ọ̀rọ̀ àtọ̀rọ̀ tí kò bá ẹnu mu tí kò sì betí gbọ́ ó ní Peter Obi ó ń sọ yìí ó ní ká tá bá tún ṣe bẹ́ẹ̀ tá gbé yẹ̀wò àárí dájúdájú wípé ìṣèjọba Peter Obi àti ti gómìnà àti ti Tinubu nígbà tó wà ní gómìnà ní ìpínlẹ̀ Èkó ó mọ̀ yàtọ̀ síra wọn torí pé Tinubu ó ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà lórí bó ṣe wakọ̀ ìpínlẹ̀ Èkó débùté ògo èyí tó sì ti ń gbé ìgbésẹ̀ rẹ̀ báyìí nípa ti orílẹ̀-èdè Nàìjíríà tó sì ti ń so èso rere ó ní fún ìdí èyí ẹni kí Peter Obi kó sẹnu rẹ̀ ní dédé síbi kó sì pẹnu rẹ̀ mọ́ lórí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé kò jáwé olúborí ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ bu ẹnu àtẹ́ tó sì ń ṣe bẹ́ẹ̀ tàbùkù ìṣèjọba tó ń bẹ lóde yìí. Ọ̀gá Yàyà ẹ gbìyànjú ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ gbájúmọ́ ẹjọ́ ẹ̀sùn ìkówójẹ tán fi kàn yín èyí tẹ̀ ń jẹ́ lọ́wọ́ kẹ́ ẹ sì já mi nínú wíwá ìṣubú mi o Natasha ló sọ èyí di mímọ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé Natasha Àpótí Oduara ó ní ọmọ tán sọ lọ́wọ́ báyìí lágbọn ètò òṣèlú pẹ̀lú bí wọ́n ṣe ń dúnkokò mọ́ lọ́tún lọ́sì tó sì ń ṣe bẹ́ẹ̀ táwọn yọ nínú gbogbo ìgbésẹ̀ tó ń gbé níṣe ni Natasha Àpótí ló ti wá ṣe ìkìlọ̀ fẹ́ni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi èyún Yàyà Bello wípé ó ṣe bẹ́ẹ̀ kó gbájúmọ́ ẹ̀sùn ìkówójẹ èyí tí ó ń jẹ́jẹ́ rọ̀ lọ́wọ́ báyìí ní ilé ẹjọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Natasha ló ṣe àlàyé eléyìí lásìkò tó ń ṣe bẹ́ẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn rẹ̀ lórí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn fún un tó sì dúró tì í gidigidi nígbà tí ó ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí àwọn ènìyàn rẹ̀ tó ń bẹ ní àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi àti mú ìròyìn náà wá nípa bí Natasha bó ṣe bẹ́ẹ̀ gbọ̀nà ọ̀tun àti ọ̀nà àrà yọ sí àwọn ènìyàn tí gbogbo àwọn ènìyàn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Kogi náà tó sì fi tìlù tìfọn tó fi pàdé rẹ̀ wàyí o Natasha ó fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ Senate President Godwin Akpabio àti Yàyà Bello pé wọ́n gbìyànjú láti dẹ́mi òun ní ègbodò ó ní fún ìdí èyí ó ń ṣe ìkìlọ̀ fún Yàyà Bello pé kó sinmi kó sì jáwọ́ nínú wíwá ìṣubú òun bí bẹ́ẹ̀ kọ́ ó ní ohun tí ó ń wá nídìí ìṣùkọ yóò máa bá pàdé nídìí ewùrà ó ní bẹ́ẹ̀ sì ni ó yẹ kí kó mójútó ohun tó jẹ́ wàhálà àti làásìgbò nípa ẹ̀sùn ìkówójẹ èyí tí owó náà jẹ́ 80.2 billion naira tó ń jẹ́ lọ́wọ́ ní ilé ẹjọ́ kó sì sinmi lórí bí ó ṣe ń wá ìṣubú òun bó tilẹ̀ jẹ́ pé ẹni tó jẹ́ kọmíṣánná fétò ìròyìn ní ìpínlẹ̀ Kogi Kingsley Fanwo ó ti sọ̀rọ̀ sókè tó sì ti ṣàlàyé pé ẹ̀sùn tí Natasha fi kan Akpabio àti Yàyà Bello pẹ̀lú Usman Ododo tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kogi ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni àti pé Natasha ọ̀gá àgbà nínú onírọ́ ló jẹ́ àmọ́ o gbogbo ẹ̀ níṣẹ́ ni Natasha ti fohùn léde báyìí tó sì ti kìlọ̀ fún Yàyà Bello pé bàbá ẹ gbájúmọ́ ìṣòro tiyín torí pé ẹlẹ́sùn àtẹjọ́ tẹ̀ ń jẹ lọ́wọ́ ní ilé ẹjọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ẹ̀sùn ìkówó ńlá jẹ. Lórí owó náírà tó tún ṣe bẹ́ẹ̀ táwòrán rẹ̀ ti ń jàrìnrìn káàkiri orí ayélujára báńkì àpapọ̀ ilẹ̀ yìí ní kò sọ́wọ́ àwọn níbẹ̀ o wọ́n ní ìròyìn òfégè lásán ò ní ìròyìn náà. Káàkiri orí ayélujára ni àwòrán kan ló ti ń jàrìnrìn báyìí níbi tá ti ṣe àfihàn owó náírà tuntun ìtàn ní
báǹkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà CBN wọ́n fẹ́ gbé jáde ní ọjọ́ kìíní nínú oṣù karùn-ún ọdún 2025 èyí tó ń ṣe àfihàn owó náírà tí àpapọ̀ rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún 5 náírà àti èyí tó jẹ́ ẹgbẹ̀rún 10 náírà níbi tá a ti rí àwòrán Nnamdi Azikiwe àti Awólọ́wọ̀ nínú àwọn owó méjèèjì yìí. Wàyí o, báǹkì àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà CBN wọ́n ti fi ohùn lédè wípé àhesọ̀rọ̀ àti ìròyìn òfégè ìbanilórúkọjẹ́ ó ní fọ́nrán ọ̀hún jẹ́ o pé kì í ṣe ojú òpó ayélujára wọn ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà ti mú ìròyìn náà jáde wọ́n sì ní káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ká jìnnà sírú ìròyìn òfégè tó lè máa ṣe àwọn ènìyàn lọ́nà lórí owó ayédèrú tí wọ́n pariwo pé àwọn fẹ́ gbé jáde náà. Nípa ètò ààbò ilẹ̀ yìí, ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ó ti pàṣẹ fáwọn ọmọ ogun ilẹ̀ yìí láti wọlé kán tún wọgbó lọ́ọ̀rì báwọn agbésùnmọ̀bí gbogbo kán sì ṣekú pa wọ́n ní gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè yìí. ẹni tó jẹ́ ọ̀gágun fún iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé ó ní ó mà ti ṣe bẹ́ẹ̀ pé àwọn ọmọ ogun ilẹ̀ yìí lásìkò tó ń gba àlejò wọn fún ọdún ìtúnu àwẹ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ẹ̀ka ti 8th Division and Sector 2 Operation Fasanyama ní Forward Operating Base Faskari ní olúlẹ̀ tí ń ṣe Àbújá. Àsìkò náà ó ní ó ṣe bẹ́ẹ̀ tó fi ẹ̀dùn ọkàn rẹ̀ tó fi hàn àti ìdùnnú rẹ̀ sáwọn ọmọ ogun ilẹ̀ yìí níbi tí ọ̀gágun Major General AK Ibrahim tó ti ṣojú fún ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé náà gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé wípé ó kí wọn ó lù wọ́n lọ́gọ̀ ẹnu ó sì yìn wọ́n lórí ìfarajìn ìdúróṣinṣin àti ìfẹ́ ìlú wọn èyí tí wọ́n ní lọ́kàn àyà wọn. ó ní lásìkò tá à ń ṣe bẹ́ẹ̀ tá à ń ṣe ọdún ìtúnu àwẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ́dẹ̀ Nàìjíríà náà ń ṣe ayẹyẹ ọdún náà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. ó ní ṣùgbọ́n tẹ̀yìn ọmọ ogun lẹ̀ yóò rí bẹ́ẹ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà yóò sì wà kúrò lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí tí ó sì ní àlàáfíà olómúmú lọ́kàn àyà tẹ̀yìn. fún ìdí èyí òun kì yín òun sì kì yín bẹ́ẹ̀ ló ń lù yín lọ́gọ̀ ẹnu. ó ní àmọ́ ṣá o bó ṣe wá rí báyìí àwọn ibi tí kùdìẹ̀kùdìẹ̀ kù sí ní agbọn ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà mò ń rọ̀ yín pé kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ má sùn àsùnpìyè kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ lọ rè kojú ìjà sí gbogbo àwọn agbésùnmọ̀mí ní ibùba wọn ibi yòówù kan lè wà ní kọ̀rọ̀kọ̀dọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wọlé tì wọ́n ẹ tún wọgbó tì wọ́n kẹ́ ẹ ṣekú pa wọ́n kàlàáfíà lè jọba ní orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń fẹ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà yìí. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún àjọ NYSC lò ní àhámọ́ àwọn ajínigbé ọ̀gágun fẹ̀yìntì náà ti gba ìtúsílẹ̀ báyìí. ọ̀gágun fẹ̀yìntì Brigadier General Maharasu Tisiga tó jẹ́ ọ̀gágun tẹ́lẹ̀ fún àjọ NYSC ló ti gba ìtúsílẹ̀ o lẹ́yìn ọjọ́ 16 tó lò ní àhámọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Katsina. pẹ̀lú ìrántí táwọn mú wá ní ọjọ́ 5 inú oṣù kejì ọdún 2025 tá a wọ̀ yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tán jí ọ̀gágun Maharasu náà tán jí gbé ní ilé rẹ̀ tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Pakuri ní ìpínlẹ̀ Katsina pẹ̀lú àwọn 9 míì ní ara àwọn ènìyàn tí wọ́n jọ jí gbé ní àsìkò ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe tí wọ́n ń tẹ̀ wá lọ́wọ́ báyìí láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí ọ̀gágun ọ̀hún. wọ́n sọ nígbà pé owó tí ó tó òǹkà 60 million naira ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tù jọ láti fún àwọn ajínigbé ọ̀hún ṣáájú kí wọ́n tó ṣe bẹ́ẹ̀ tú ọ̀gágun ọ̀hún sílẹ̀. nínú àlàyé tí wọ́n tún ṣe wọ́n ní owó táwọn náà ó jù bẹ́ẹ̀ lọ o ṣùgbọ́n níṣe ni àwọn kò lè sọ iye pàtó owó tí àwọn gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ránsọ́ọ̀mù tí ń ṣe owó ìtúsílẹ̀ fáwọn ajínigbé náà tí wọ́n jí ọ̀gágun ọ̀hún gbé. wọ́n ní lẹ́yìn táwọn tún san owó ọ̀hún tán lẹ́yìn ọ̀sẹ̀ kan gbáko wọn ò fi àyè sílẹ̀ kí ọ̀gágun náà kó bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ sọ̀rọ̀. ní ẹ̀yìn ọ̀sẹ̀ kan ọ̀nà tó wá ṣe bẹ́ẹ̀ tú sílẹ̀ tó sì ti gbéra láti ìpínlẹ̀ Zamfara lọ sí ìpínlẹ̀ Àbújá lọ sí olúlẹ̀ yìí tí ń ṣe Àbújá báyìí. wọ́n sọ dímọ̀ wípé ọ̀gágun ọ̀hún ló wà ní àlàáfíà ara tí kò sì sí aburú kankan èyí tó ṣe lẹ́yìn tó lo ọjọ́ 16 láti ìmọ́lé àti àhámọ́ àwọn ajínigbé ọ̀hún. ọlọ́pàá fẹ̀yìntì kan rèé o tó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ lẹ́yìn tó ṣekú pa ènìyàn 2 nínú mọ̀lẹ́bí rẹ̀ àtẹnìkan ní ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ ilẹ̀ tó di wàhálà láàrin wọn.
gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àti àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin èyí tó ṣe fáwọn oníròyìn ó mà sọ dímọ̀ wípé ọlọ́pàá kan tí wọn kò tí ì forúkọ rẹ̀ léde lásìkò tàfin kó ìròyìn jọ èyí tí ó po orúkọ rẹ̀ tí ó sọ dímọ̀ wípé ó jẹ́ ọlọ́pàá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba ló ti ṣekú pa èèyàn méjì nínú mọ̀lẹ́bí ara rẹ̀ tó sì tún ṣekú pa èèyàn kan lára àwọn olùgbé ìlú míì tí kì í ṣe mọ̀lẹ́bí rẹ̀ ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ láàrin àwọn ènìyàn náà ó ní ọ̀rọ̀ ilẹ̀ tán ni ó ti di wàhálà láàrin àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún níbi tó ti sọ dímọ̀ wípé ọ̀gágun ọlọ́pàá fẹ̀yìntì ọ̀hún ó ṣekú pa Richard Atideka àti Latefi Atideka èyí tí wọ́n gbé ní agbègbè Yovoyan ní ìpínlẹ̀ Èkó bẹ́ẹ̀ náà ló tún ṣekú pa arákùnrin tá pé orúkọ rẹ̀ ní Mújì Onílùdé èyí tó ń gbé ní agbègbè Bẹ́rẹ̀fù ní ìpínlẹ̀ Èkó náà gẹ́gẹ́ bí àlàyé táwọn olùgbé agbègbè náà èyí tí wọ́n ṣe fáwọn oníròyìn wọ́n sọ dímọ̀ wípé ní nǹkan bí dédé aago 2 òru ó ní àwọn ṣàdédé gbọ́ ìró ìbọn tó ń dún ní inú ilé mọ̀lẹ́bí Richard àti Latefi yìí ní ìpínlẹ̀ Èkó níbi ká ti sọ dímọ̀ wípé lẹ́yìn tó ṣekú pa àwọn ènìyàn méjèèjì tán ló ṣe bẹ́ẹ̀ tó sá lọ tó sì tún lọ sí abúlé tó pè ní Gbèrèfù yìí níbi tó ti lọ ṣekú pa Onílùdé àlàyé tí wọ́n ṣe ni wípé ọ̀rọ̀ ilẹ̀ ó ti ń di yánpọnyánni láàrin àwọn ènìyàn mẹ́rẹ̀ẹ̀rin tẹ́lẹ̀ lẹ́yìn tí ọlọ́pàá fẹ̀yìntì náà tó ṣe bẹ́ẹ̀ wu ìwà burúkú ìtàn òun náà sọ dímọ̀ wípé òun náà bá wo lọ sàkún sósì sọ́tún ló bá ṣe bẹ́ẹ̀ bò májèlé jẹ ní inú omi ló bá gbé jẹ tó náà sì gba àjùlé ọ̀run lọ. Benjamin Hundeyin ló ṣe àwọn àlàyé yìí lẹ́yìn tó sì sọ dímọ̀ wípé òkú àwọn ènìyàn náà ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí nígbà tí wọ́n sì tún ṣe ìwádìí lọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún. Àwọn Fúlàní darandaran nọ́mbà tó ti ṣekú pa baálé ilé kan tán jí gbé níṣẹ́jú àwọn ọmọ rẹ̀ àti ìyàwó ní ìpínlẹ̀ Delta. Arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Godwin Anuka èyí tán jí gbé ní abúlé tó pè ní Obulu Uku ní ìpínlẹ̀ Delta ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi rẹ̀ légbodò níṣẹ́jú ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ní inú igbó tó jí wọn gbé sí i gẹ́gẹ́ bí àlàyé tẹ́ni tó jẹ́ SSA sí gómìnà ìpínlẹ̀ Delta lórí ọ̀rọ̀ aráàlú àti ọ̀rọ̀ ọ̀dọ́ ní ìpínlẹ̀ ọ̀hún ètò orúkọ tiẹ̀ jẹ́ Arizin Gwaneshu tó ṣe àti àtẹ̀jáde tó fi sójú òpó ayélujára Facebook rẹ̀ ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé àwọn Fúlàní darandaran náà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́ ní ọjọ́ 23 inú oṣù kẹta tá a lò sẹ́yìn yìí wọ́n sì ti jí àwọn ènìyàn kọ̀ọ̀kan gbé níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé wọ́n jí arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chibueze ètò wá láti abúlé Ogunwashi Uku pẹ̀lú arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Afamu tó jí àwọn méjèèjì gbé wọ́n bá ṣe bẹ́ẹ̀ kó wọn rìnrìn àjò lọ sí abúlé tó pè ní Obulu Uku nínú igbó tí wọ́n fi ara sínkù sí yìí lásìkò náà ó ní arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Godwin Anuka àti ọmọ rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ náà ń ṣe bẹ́ẹ̀ kó èrè oko wọn lọ́wọ́ ní inú igbó ọ̀hún ní kété táwọn Fúlàní darandaran náà ti rí wọn lásìkò tí wọ́n pèrè oko náà bá ṣe bẹ́ẹ̀ palẹ̀ àwọn náà mọ́ tó sì jí àwọn náà gbé papọ̀ máwọn ènìyàn tí wọ́n ti jí gbé sẹ́lẹ̀ tí wọ́n ti jí gbé tẹ́lẹ̀ wàyí ó tẹ̀síwájú nínú àlàyé pé ẹni tó jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ Ogunwashi Uku yìí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ náwó ìrànwọ́ tí wọ́n fi san owó ìtúsílẹ̀ fún Chibueze àti Afamu tí wọ́n jí gbé wọ́n tú àwọn ènìyàn yìí sílẹ̀ pẹ̀lú ọmọ àti ìyàwó Godwin Anuka nígbà tí wọ́n dé inú ìlú wọn làwọn ènìyàn náà ṣe àlàyé pé lójú ìyàwó àti àwọn ọmọ rẹ̀ wọn náà ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa Godwin Anuka sí inú igbó ọ̀hún wàyí wọn kò tí ì mọ ibi tí àwọn oníṣẹ́ láabi Fúlàní darandaran ọ̀hún tán forímù sí ní agbègbè ìpínlẹ̀ Delta ọ̀hún nígbà táwọn mọ̀lẹ́bí sì ṣe bẹ́ẹ̀ korojú àtàwọn olùgbé pé ní gbogbo ìgbà àti gbogbo àsìkò ó ní àwọn Fúlàní darandaran náà ti ń ṣọṣẹ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Delta náà tásìn ìràwọ̀ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti tètè wọ ojútùú sí ìkọlù àwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀ náà gbogbo akitiyan láti bẹ́ẹ̀ tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Delta Bright Edafe ní gbólóhùn ló já sí pàbó lásìkò tá a fi ń kó ìròyìn yìí tá a fi ń kó jọ. Bákan náà ní ìpínlẹ̀ Nasarawa àwọn Fúlàní darandaran yìí náà tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa ìyá ẹni ọdún 45 kan tán sá ní ìṣàkúṣà látàrí ọ̀rọ̀ odò ẹja tó di wàhálà láàrin wọn. Lábúlé tó pè ní Imanu ó ní wọ́n ti ṣe
abúlé tó pè ní Imanu Adudu Chiefdom ìjọba ìbílẹ̀ Obi ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa arábìnrin tó pe orúkọ rẹ̀ ní Ìpàdò Lazarus Owua ní ìpínlẹ̀ Nasarawa ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ọjọ́ 29 inú oṣù kẹta ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ náà wípé lásìkò tí arábìnrin ọ̀hún tó jẹ́ ìyá ọlọ́mọ mẹ́ta tí ó ń ṣe bẹ́ẹ̀ pẹja nínú odò ẹja ní ìpínlẹ̀ náà ó ní Fúlàní darandaran kan tó jẹ́ ọmọ kékeré láàrin wọn ló ṣe bẹ́ẹ̀ tó wá sí ibi tí arábìnrin ọ̀hún ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ń dẹdò tó sì ṣe bẹ́ẹ̀ fi ẹ̀sùn kan arábìnrin náà pé ó ti da odò rú kò sì jẹ́ kí àwọn náà rí ẹja pa bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ọ̀rọ̀ ọ̀hún ló di wàhálà àti làásìgbò láàrin àwọn ènìyàn méjèèjì níbi tá ti ní Fúlàní darandaran náà ó yọ àdá jáde tó sì bẹ̀rẹ̀ sí ní sa arábìnrin ọ̀hún ní ìsákùsá títí tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀. Olórí ọ̀dọ́ fún ìlú Imanu Samuel Otisaga ó korojú sí ìṣẹ̀lẹ̀ náà níbi tí wọ́n ti sọ nímọ̀ wípé àwọn ń ṣe bẹ́ẹ̀ pé ìjọba ìpínlẹ̀ Nasarawa àti torílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ láti tètè pàkìtìmọ́lẹ̀ wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nípa àwọn Fúlàní darandaran yìí tó ń ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn ènìyàn wọn ní bí bẹ́ẹ̀ kọ́ àwọn náà yóò bẹ̀rẹ̀ sí ní korojú àti ìgbésẹ̀ akin lé àwọn Fúlàní lórí kó wá tó di àsìkò náà tí ìjọba ò mọ̀ sọ pé àwọn domi àlàáfíà ìlú rú. Àwọn ń pe ìjọba báyìí láti tètè wá ojútùú sí wàhálà ọ̀hún kó tó di pé ọ̀rọ̀ ní ṣe sọmọ o. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ṣe Yorùbá ló ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ ìfilẹ̀ òsì ní kọjá ìpín ìpéjú títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a wọ̀ yìí. Ó kọ́ mi ò ní yí padà. Àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́. Ó dàbọ̀ o.